mo bèrè wò ká tó sọ̀rọ̀ méjì ó ti ní Ìyábọ̀ Òjó eléyò Ìyábọ̀ Òjó dà because of this case I know how many things that lady Ìyábọ̀ that she lost. People are still hounding her, still trolling her till tomorrow. Oh, they joko. Oh, they joko. Do you know the meaning of friend? You say Ìyábọ̀ is not your friend. I kept quiet because mo wò pé mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Tó bá yẹ pé bó ṣe ń ṣe lẹ ṣe yẹn. That's why I kept quiet when he started going around because I know him. Mo ti gbọ́ ẹ̀kẹ́ni. Ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí princess comedy ó ti jáde wá sọ̀rọ̀ nípa interview tí bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ tí wọ́n ṣe o. Arábìnrin yìí ó sunkún lórí ètò yìí, ó sunkún gidi lórí fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ó náà fi Bíọ́lá Báyọ̀ ó náà fi lé Ọlọ́run lọ́wọ́, ó náà ti fà lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. I know him. Somebody who came and said, oh, he was dating princess, blah, blah, blah. And all of you were smearing my name. And I kept saying, no, I never had. Now he has come to your show to say, oh, he never touched her. He never kissed her. She was one that. And you don't think. You saw all the videos. You know he's lying. But you still went ahead. Ah. Mo wish pé mo lè rí ẹ one-on-one. Bíọ́lá kí n rí ẹ níwájú mi báyìí. Ìkànnì ẹ. Mo fà ẹ́ lé kòtò Ọlọ́run lọ́wọ́. Bíọ́lá Adébáyọ̀. Because kò ń ṣe ẹni tó jalè. It is not the person who stole something alone that is a thief. The person who collected what he stole, who patronized him, is also a thief. This pain that I feel, that my daughter feels, that the other victims feel right now, it's not Ìjẹ̀ṣà that caused this pain, no. It is you, Bíọ́lá Adébáyọ̀. It is you that caused this pain for me. Tó bá yẹ pé bẹ́ẹ̀ lèèyàn ṣe mo fà ilé Ọlọ́run lọ, Bíọ́lá Adébáyọ̀. Mo lo ọlá àwẹ̀ tí àwọn Muslim ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí. Àti ọlá àwẹ̀ tí àwọn Christians gbà lọ́wọ́lọ́wọ́. Mo gbé ẹlẹ́dàá mi, mo gbé ẹlẹ́dàá ọmọ mi àti gbogbo àwọn victims tí Ìjẹ̀ṣà tó ti abuse. Bíọ́lá ní agbára Ọlọ́run á dá yín lẹ́jọ́ tó tó. Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ ó máa dá yín ní ẹjọ́ tó tọ́. Èpè nìyí. Ìjẹ̀ṣà kọ́ ló cause mi ní pain o. Ìjẹ̀ṣà kọ́ ló. Bíọ́lá Adébáyọ̀ ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi. Mo fẹ́ kó lọ́kọ́ sílẹ̀ o. Ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi. Ó fi gún ojú ọgbẹ́ ọmọ mi. Gbogbo ọmọ yòókù náà tí wọn ò lè sọ̀rọ̀. Gbogbo yín nísìn ẹ̀ ń bẹ̀rù ńjọ́ yẹn lè jáde ẹ̀ lè sọ̀rọ̀. Èmi ni wọ́n drag. Èmi ni wọ́n ṣe. They are still bullying me till tomorrow. Àwọn ọmọ mi ni wọ́n. Ó dẹ̀ fi igi ó fi kún ojú ọgbẹ́ mi. Mo fi ọlá àwẹ̀ tá wà nínú èyí. Mo fi fa ilé kòtò Ọlọ́run lọ Bíọ́lá Adébáyọ̀. Tó bá yẹ pé bí o ṣe ló ṣe. Tó bá yẹ pé tó bá wájú mi báyìí. Ìkànnì ẹ. Mo fà ẹ́ lé kòtò Ọlọ́run lọ́wọ́. Bíọ́lá Adébáyọ̀. Because kò ń ṣe ẹni tó jalè. It is not the person who stole something alone that is a thief. The person who collected what he stole, who patronized him, is also a thief. This pain that I feel, that my daughter feels, that the other victims feel right now, it's not Ìjẹ̀ṣà that caused this pain, no. It is you, Bíọ́lá Adébáyọ̀. It is you that caused this pain for me. Tó bá yẹ pé bẹ́ẹ̀ lèèyàn ṣe mo fà ilé Ọlọ́run lọ, Bíọ́lá Adébáyọ̀. Mo lo ọlá àwẹ̀ tí àwọn Muslim ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí. Àti ọlá àwẹ̀ tí àwọn Christians gbà lọ́wọ́lọ́wọ́. Mo gbé ẹlẹ́dàá mi, mo gbé ẹlẹ́dàá ọmọ mi àti gbogbo àwọn victims tí Ìjẹ̀ṣà tó ti abuse. Bíọ́lá ní agbára Ọlọ́run
Ọlọ́run á dá yín lẹ́jọ́ tó tọ́. Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ ó máa dá yín ní ẹjọ́ tó tọ́. Èpè nìyí. Ìjẹ̀ṣà kọ́ ló kọ̀ sí mi ní bẹ́ẹ̀ nù. Ìjẹ̀ṣà kọ́ ló Bíọ́lá Adébáyọ̀ ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi. Mo fẹ́ kó lọ́kọ́ sílẹ̀ o. Ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi. Ó fi gún ojú ọgbẹ́ ọmọ mi. Gbogbo ọmọ yòókù náà tí wọn ò lè sọ̀rọ̀. Gbogbo yín nísìn ẹ̀ ń bẹ̀rù jọ yẹn lẹ́ẹ̀lẹ̀ jáde ẹ̀ lè sọ̀rọ̀. Èmi ni wọ́n drag. Èmi ni wọ́n ṣe. They are still bullying me to tomorrow. Àwọn ọmọ mi ni wọ́n ṣe. Ó dẹ̀ fi igi ó fi kún ojú ọgbẹ́ mi. Mo fi ọlá àwẹ̀ ta wà nínú èyí. Mo fi fa ilé kótó Ọlọ́run lọ Bíọ́lá Adébáyọ̀. Tó bá yẹ pé bí o ṣe ń ṣe ló ṣe. Tó bá yẹ pé